be everybody. I sleep one night, you wake up, see the light here. With the picture is my dear. I need the end up of my ear. Make you do your best, dear. Now I got to hold the if money, on a good day, nobody will nobody for somebody. And a bad day, they don't take another man tomorrow. But I wish I had to see it. Everybody gets his own way to follow. But it's so easy. Even if you look at what he says, it's all in the shape, but what if you let your body? God way. I don't see that body. Somebody be the baby. When you pull you, fly again, but it's so easy. When you sing and dance, and the people that we dance, don't take away. So make una seriously. For the business, if you don't get money, they call it but the way you take the complaint, you don't be called away. As a minute, but nobody be of it. Well, ta ló mọ̀ mí nínú yín? Oh, that's good. Okay, ta ló ń lọ sí school, ta ni graduate, àti pé ta ló ń ṣiṣẹ́ ní gbogbo yín? Èmi ṣì wà ní school. Èmi náà ṣì wà ní school. Graduate ni mo. Èmi ṣe ìwádìí. Okay, ẹ má jẹ́ kí n gba àkókò yín. No. Yeah, this is my card. Okay. Ẹ pè mí ní 12 noon lọ́tùnla. I'll continue from there. Okay then. Any beautiful evening. Well, that was a good one, and mo rò pé I'll start off for you. Oh, okay, no. You were fine. And kill it for me. Show me say you like my style. Wind up your waist, make I know say you feel me. I'ma get wind up your waist and show me say you like my style. Till you wind up your waist, make I know say you feel me. Till you wind up your waist, I'ma get shake up for me, shake up for me. Till you wind up your waist.
them say now we they rule. Till I'ma make you wind up your waist. The way where you they shake, they make me wanna crazy, girl. They say now we they show them the way. Well, sure you don't say time in but they are to Babylon to do it. Why you consider okay? Consider it more money, any choice new. She promise right. Gbọ́nà èmi ṣe bí ojú kan náà láwọn ọ̀ka máa ní ni tiẹ̀ jẹ́ méjì ìyẹn túmọ̀ sí wípé ìka tiẹ̀ ò ṣe ò lè rìpẹ́ẹ̀tì mọ́lẹ̀ ayé ẹ̀ kí ni mo ṣe fún ẹ sọ̀kọ́ tí mo ṣe fún ẹ tó fi pa ayé mi jẹ́ tó báyìí dá mi lóhùn tí ì bá ṣe ọlá Ọlọ́run tí ì bá ṣe àwọn tó bí mi ẹlẹ́dàá àwọn ìyá àti bàbá mi tó gbé mi rìn lọ sọ́dọ̀ mi tí mo ti rí tí mo ti tójú mi ti wà ṣé wà I regret the day I met you. Inú mi bàjẹ́ sí ọjọ́ tí mo mọ̀ ẹ́ ìwọ ìka yìí gbogbo nǹkan mi pátápátá gbogbo dúkìá mi gbogbo nǹkan tí mo ní pátápátá ló ti gbà lọ́wọ́ mi mo wọ ìwò mi ò rí láti mi ò rí kankan mọ́ ìkànnì ẹ láṣẹ mi ò sọjí tẹ́lẹ̀ mo ti wá sọjí ojú mi ti là wọ́n ojú mi ti là bó ṣe ń wò mí ẹwà lólóní ó lẹ́wà o wàá mọ̀ pé ugliness ẹ ojú ti gorilla lọ èmi kìíní ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ nítorí pé by the time tí mo bá wọ̀n ẹ by the time tí mo bá náwó gan ẹ ẹ̀mí ẹ á lọ sí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa pa ẹ dànù ni ìkọ̀kọ̀ ṣoṣo gbogbo nǹkan mi tó gbà pátápátá kò rí pé o dá nǹkan mi padà fún mi láàrin ẹni sí ọ̀tọ̀la kí gbogbo nǹkan mi tẹ̀ mí lọ́wọ́ ìwọ ọ̀ka ojú mi ti là ó yẹ lẹ́nu ó mọ̀ wípé ibi tí tẹnìkan parí sí ni tẹnìkan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo máa tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ náà ò dúró sójú kan ẹ̀mí ẹ̀dí àbí gbẹ́kẹ̀lé wọn àti ìwọ àtàwọn tó ń ṣe oògùn fún ẹ gbà pa ìtàn ni. ó ti bẹ̀rẹ̀ sí ṣèpalẹ̀ ó ṣèpalẹ̀ ọkọ̀ bá mi wẹ́rù mi kókó. mo tó ẹ̀ lọ́tún wa. Chief. Well. Wow. Ìwọ̀nba ìdíkọ́lọ̀ ń dojú fún mi. Ó beat imagination rẹ̀ ni. Really? Yes, honestly, ṣé o mọ̀ wípé àwọn Yorùbá tí wọ́n máa ń sábà sọ wá ní nínú ìkòkò dúdú òun ni ẹ̀kọ funfun ti ń jáde. Mo wà surprise wípé nínú ìkòkò funfun pàápàá ẹ̀kọ funfun tó ń jáde. Nítorí ẹ bá ti rí irú ẹ̀ náà bó ṣe dùn tó yìí ẹ yẹ kó ti máa fura pé ilé eré ló ti jáde ibi ìkọjá bẹ́ẹ̀ but all the same I'm not too surprised nítorí mo mọ̀ pé dádì náà iṣẹ́ náà ṣe dádì try for you gan. Well chief inú ilé tẹ wá yìí èmi àti orí mi nìkan lájú wa nílé èmi ni aláṣẹ inú ilé. kì í ṣe pé dádì náà. ẹ wo chief dádì ń bọ̀ ẹ má padà sẹ́yìn. Congratulations. Ẹ ṣé sá. Ebi dùn. Well chief mo fẹ́ kẹ́ jókòó kẹ́ make ara yín comfortable anything tẹ́ bá fẹ́ jẹ àti tẹ́ bá fẹ́ mu ẹ sọ fún mi kí lọ get tẹ́ wá. Ìwọ náà o tún ṣe ń padà sí má gègé àgẹ̀sẹ́yìn in a comfortable home fúnra mi náà máa gbìyànjú àti make ara mi comfortable and again be in company of somebody that will comfort me. Wo n tó bá mi ni kò fún mi àti jíjẹ àti gbogbo tó bá nẹ́ni máa jẹ.
Well, Chief, mo fẹ́ kẹ́ wá specifically pa nǹkan tẹ́ fẹ́ jẹ àti tẹ́ fẹ́ mu. Tí mo fẹ́ jẹ, maybe for the first course, kó fún mi ní red wine kí kọ́kọ́ máa bá ẹ̀ ṣeré náà. Ẹ ní láìkẹ́ pẹ̀lú ìgbín. Yeah, ìgbín wa. Ìgbín yẹn ti lè lọ lálùbọ́sà láì. Bẹ́ẹ̀ ni. Àbí tomato tó wà rẹ̀. Ní tomato sàtàtà bùbù. Wọ́n wà pẹ̀lú ẹ̀, máa jẹ́ ìgbín. Ẹ ṣọ́, okay. Mo fẹ́ ìgbín, mo lè fẹ́ red wine. Okay. David! David, tani David? You know, but house cook me, but ẹ jẹ́ kí mi fúnra ra mi kí n lọ prepare whatever jẹ fún mi. Oye mo dé. Make her very comfortable with you, so just take your time around the house. Oh, need láti tún kọ́ mi yẹn. Mo máa yé jẹ tásìkò ẹ̀ bá wà. Okay then, mo bọ̀. Chief, and make her very comfortable. Ilé. Wonderful. Ètò ayé lèmi náà máa jẹ sí mi. Yé ọ̀pọ̀lọ́ rí ibi tó tutù. Ó ta sí. Àyà o. Ààrẹ ẹ̀gbọ́n. Ọjọ́ ọ̀la kílẹ̀ tó ń bọ̀. Agbóluajé ajínọ̀fẹ̀ ọmọ ajíbọn ni ilé ọmọ kì í pọmọ àìjẹ́. Agbóluajé mo fẹ́ kó wá jẹ́ mi báyìí. Olùwọ̀ kan wà ní àkàtà mi, mo fẹ́ mọ bó ṣe tó àti bó ṣe kù. Agbóluajé wá jẹ́ mi o. Ọmọ agbọ́n. Agbóluajé. Bó bá jẹ́ nípa tí bá ń dókòó, ọmọ àgbègbè. A bí ní ọjọ́ keje, oṣù kejì, lọ́dún tá a bí. Bá ń dókòó ní mílíọ̀nù owó méje ní ilé ìfowópamọ́. Ó ní mílíọ̀nù owó mẹ́wàá ní ilé ìfowópamọ́. Bá ń dókòó ní ilé alárànbarà láì mọ iye. Bá ń dókòó ní àwọn ọkọ̀ ohun ìrìnsẹ̀ tí ò lóǹkà. Ilé iṣẹ́ lọ ní ìdí èyí kò sí ohun tó fẹ́ tí o ò ní rí gbà lọ́wọ́ ọba yìí. Àmọ́ rí dájú pé ó kọ́kọ́ jẹ ọbẹ̀ yìí. Èyí wọ́n bẹ̀ tá a tètè kú ara. Bó bá ti jẹ ọbẹ̀ yìí, béèrè tó fẹ́ lọ́wọ́ ẹ̀. Gbọ́n tó fẹ́ lọ́wọ́ ẹ̀. Gbọ́ o. Lọ́jọ́ tó o bá kọ́kọ́ fẹ́ bá ní àjọṣepọ̀, jẹ́ kó jẹ́ ọjọ́ àlàmísì. Ọjọ́ òun ni kò ní gbààwẹ̀, kò ní lè kíyèsára. Ọmọ Agbóluajé o. Agbóluajé. Ire o. Agbóluajé òṣàlá. Amen. Àwọn tó gbé gẹ̀dú kan wọ́n ṣe wà lájú mi náà. Àyè ò ní pa mí sẹ́wọ̀n wọn. Chief. My dear. Mo fẹ́ wà òkè pa mi. Ṣé ọ̀pá? Kàkàkà ní sọ̀rọ̀. Ọwọ́ ẹ̀ ṣe mí bákan sẹ́ẹ̀. Àjọjọ oṣù máa fún mi tó bí 40-45 minutes kí n tó fi gbàgbára. Ìyẹn mi kẹ́ ṣé mi ìyànjú ni? But tún àmì. Okay, nígbà tẹ̀sí méjì fún 45 Èmi wà rúgò báyìí. Ṣé ó sì ti wá di ká máa ka application kan tó bára wa sọ̀rọ̀? Jẹ́ ń gbọ́ náà. In chief, mo ní ìpè 15 million naira. But èyí tó wà pressing jù ń fẹ́ fún 5 million naira. Mo fẹ́ fi ṣe mú àwọn tó kù sí. Ṣòtọ́. 5
5 million ló fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ mi ló kọ proposal bíi 40 pages yìí. Look, ó dà pé wọ́n mọ yóò mọ bó ṣe tó lókun àyà mi. Ṣùgbọ́n ní owó tàwa yìí tó bá bẹ̀rù 500 million naira tí mi ò bá lò máa jáde mọ́ wá káàkiri. Ẹ̀mọ́ tí mo ṣe wá sọ pé 5 million ni ẹ̀ máa fún mi. Consider it done, my dear. Chief. Chief. Fún pé ẹ̀sìn wà ní pé 5 million ti gbé ti pa. Ewu mi ò lè dúró 40 minutes. Chief, má ṣe dúró 40 minutes. Ẹ wo, àwọn ọmọ tẹ́ ń sọ yìí wọn kì í ṣe just ẹni ọmọ. Clean girls ni wọ́n. Ó dá mo ti gbọ́ mélòó lẹ fẹ́. Kò sí ẹ̀ ṣe pé ẹ fẹ́ púpọ̀. Ẹ wo 250,000 ní each one of them. Èyí tí mo lè gbà jálẹ̀ nìyẹn. Yes, come in. Okay, I'ma still deal later. Sure, baby. Okay, later. Oh, cheap. Oh, that's my baby. Wo. Gbogbo ohun tó ní kí n gbé wá pátá ẹrù rẹ̀ ohun tó ní gbé wá rẹ̀ gbogbo ohun tó béèrè lọ́wọ́ mi pátá ìmọ̀ tó gbé síbẹ̀. Irọ́ ni. Ṣé irú ẹ ló máa ní kí n ṣe nǹkan níṣẹ́ mi ò tó bẹ́ẹ̀ mi ò tó ìjọ tí n bá dọ́rú ẹ̀rù rí mi ò ẹrù rẹ̀. Chief. Ọmọdé yìí. Irọ́ ni. Àníwọ̀ ló máa pa mí sẹ́. Chief, ẹ ṣèlérí ẹ̀dẹ̀ múṣẹ. Ẹ gbé 1 briefcase full of money wá fún mi. Chief, ẹni tẹ́. Ẹ wo gbogbo ìjà tẹ́ bá fẹ́ kí n gbé wá kó yín lé. Gbogbo ẹ̀ pátápátá ni máa gbé wá. Mi ìfẹ́ jà má gbéjà fún mi. Kíní ti bí ni mo fẹ́. Ọbẹ̀ kí ló ń pè yìí? Ọbẹ̀ ìdì. Ẹ wo Chief tí lọ́bẹ̀ ìdì. Kí ni mo fi ń ṣe tí mi ò ní gbé fún yín? Tẹ́ bá fẹ́ máa kó jẹ lóní rush báyìí. Mo wà fún yín. Tó bá dẹ̀ jẹ́ onílọ́wọ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ kó tán kíákíá. Ìyẹn náà mo wà ń lé fún yín náà. Má jẹ́ ká jẹ́ kó pẹ́ jẹ́ ká tètè. Èyí kọ́. Ẹ pàdé. Hey, Chief. Àbúrò. Ṣé wàá gbé àbí kí n bẹ́ẹ̀ gbé? No, ẹ bá mi gbé. Mo lè gbé. Kí ló ṣe mí? Mo lè gbé. Ẹ lè gbé Chief. Kí ni ṣó wá ní kí n tẹ̀lé ẹ̀? Chief. Ẹrù rẹ̀. Tí ló ṣe. Jọ má bínú sí mi. Tí n bá dé láti Dubai, a máa ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe. Yes. Go ní safe trip home. Auntie, take it easy o. No, má bọ́dà pa èmi, okay? Lára ẹ take care rẹ̀. Ìwọ ń lérí mọ́ mi. Ìwọ fẹ́ fi mọ́tò pa èmi. Ajá tó bá wọlé ẹkùn, ó di dandan kó fẹ́ jẹ̀wẹ̀.
tí ó bá wá fi ẹ̀jẹ̀ wẹ̀ á jẹ́ pé ẹkùn yẹn ò kojú òṣùwọ̀n. Àmọ́ Bọ́lá jókòó wà gbélé gbọ́. Tí o bá tún lé ayé ẹ wá ó ní halẹ̀ mọ́bìnrin mọ́. Kódà. Agbolu ajé, agbolu ajé, agbolu ajé, agbolu ajé ajínọ̀fẹ̀, ọmọ ajígbọ́n nínú, iye ọmọ kì í pọmọ àìjẹ́. Agbolu ajé, mo fẹ́ kó wá jẹ́ mi ní kíákíá. Agbolu ọjà ńlá ní kẹrù ọjà ẹgbẹ́ ọkùnrin takuntakun ó ṣàkátà kìtì gọ́rọ́ kìtì ká parí kìtì gọ́rọ́ kìtì bẹ́ẹ̀ ẹbí ni ọmọ agbolu. Agbolu ajé. Kí ló dé? Agbolu ajé. Ọlájókòó tẹ ọmọ ẹ lójúmọ́lẹ̀. Ó lóun á ṣe mí ṣìkàṣìkà. Ó lérí sọ́mọ ẹ̀. Ó ní àfikún ayé sílẹ̀ fún mi. Ó ní tí n bá dá gbogbo nǹkan tí mo gbà lọ́wọ́ òun padà láàrin ìṣẹ́jú àáyá bí wọ́n á fojú mi hàn màbo. Agbolu ajé. Ìwọ ni mo gbẹ́kẹ̀lé o, ìwọ ni mo fẹ̀yìntì. Ojú ò gbọ́dọ̀ tì mí o. Ìyẹn ni mo ṣe ní kí n sá díẹ̀ kó bá mi dá sẹ̀ríà fún Bọ́lá jókòó kó bá mi fi àjùlọ hàn. Ó ṣe ṣé ó jẹ́ ọmọ ìdí? Ó jẹ́ ẹ̀. Ó ló ń gbádùn ẹ̀. Ó sọ bẹ́ẹ̀. Ìlà ó jẹ́ èèyàn níjọba ìdí kó ní ò gbádùn ẹ̀ kó tó lọ́wọ́ jẹ́ mọ́ ìlọ ni o. Wáyé o lọ́mọ ẹ̀dọ̀ lórí òróró kó fún kó ọrùn mo wí bẹ́ẹ̀ ó bèrè tán ó dúró mi agbọ́dún lọ. Agbolu ajé o, agbolu ajé o, agbolu ajé òòṣà ńlá. Bọ́lá jókòó ọwọ́ bá ẹ̀ nílé ayé ẹ̀ ò ní lérí sóbìnrin bíi tèmi mọ́. Irú ọkùnrin bíi tiẹ̀ mẹ́tàlá ẹ̀ gan kò ní lérí sírú obìnrin mi mọ́. Èmi Adéṣẹwà Bákàrè ọmọ Agbolu ajé. Agbolu ajé ẹni tó fẹ̀yìntì yẹn mi ò jẹ́ fiẹ́lẹ̀ láyéláyé. Bọ́lá jókòó wà gbélé gbọ́ ò ní ṣerú ẹ̀ mọ́. Èmi ni màá rẹ́rìn láà bẹ́ẹ̀ ni. Gbé mi ò rí ẹ̀ ń ta àbúrò ló ti débí ni. Ibo ló wà mo ti jáde síta mi ò rí ẹ̀. Àbó orí kan. Orí ẹ̀yìn ni mo mọ tó ṣe. Bí mo ṣe ń bọ̀ mo kàn bẹ̀rẹ̀ sí ní gbọ́ kí náà tó dún gbúrúgbúrúgbúrú nú ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní gàndín. Jẹ́ kí lè léèkẹ́ mo dẹ̀ ní káwọn mẹkáníìkì bá mi wò náà ní ẹ̀hànṣẹ́ máa sọ engine kalẹ̀ ni ó wà ní ọgbà mi ibi tí mo dẹ̀ ń lọ dẹ̀ rí ó jìnnà wó ìyẹn mo ṣe ní kó máa bọ̀ kó wá gbé mi dé lálẹ́ ìjọ rí kíákíá báyìí. dádì mo dẹ̀ náà nǹkan tí ó yẹ kí n ṣe lọ́wọ́ báyìí. ṣé kò ṣẹ́ bàbá ẹni kò gbé òun lọ sí nǹkan ìwọ ló ní kankan tó wà ìpọ́tà tó fẹ́ ṣe má jẹ́ kí n fi ìkọ́ra tẹ́ńṣọ̀n tó wà lára mi má jẹ́ kí n ti mọ́ ẹ o. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ dádì ẹ kí èmi fún yín kì so ẹ̀yin ẹ máa gbé mọ́tò lọ èmi á fáìn ìwé mi bóyá kí n gbọ́ kàrà. fún mi kí mọ́tò máa lọ tiẹ̀ ṣùgbọ́n èmi á lọ má bínú ẹ. ìyẹn lè àbúrò má lọ sí i. òun má bínú ẹ wá gbé mọ́tò ẹ lé lálẹ́.
ìwọ ló pọ̀ mú o ìwọ ló wọ́n tẹ́tọ́ mú ìwọ ló wọ́n tọ́ mú o ti pọ̀ mú o gbọ́dọ̀ sá bẹ́ẹ̀ ni o bá jókòó o bẹ́ẹ̀ nà ọmọ ẹdún o sọmọdún ẹdún o bẹ́ẹ̀ nà lọ́mọ o sí wọn lọ bẹ́yìn bẹ́ẹ̀ ni wáyé o bá jókòó nítorí pé ó jẹ́ pé ìdá àrùn ìní ìjẹkú parun ọmọ inú ọ̀ká báyìí ìní ìjẹkú pọ̀ká wáyé o ohun ìní rẹ kó dojú okú kọ́ kó dojú ikú kọ́ bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Gbogbo ibi tí elégèdè bá fi ọwọ́ ẹ̀ lù dídùn ni máa ń dún. Tí ìgbín bá tẹnu mọ́gi báyìí, ó máa gùn ún. Ó tí o. Kì í ṣe pé. Nǹkan tí mo mọ̀ òun ni mo sọ. Màá rí in 1 hour time. Take care. Màá bá yín sọ̀rọ̀ later. Àǹtí, a gbọ́ nípa nǹkan tó ṣẹlẹ̀ sí chief la ṣe ní ká tètè máa sáré pọ̀ ká wá dúró tì yín. Ẹ wò lágbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́. Lágbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́. Ẹ pẹ̀lẹ́ gan ni ẹ kó àtẹ̀mọ́ra. Okay, chief kú, yes. She expect pé kí n máa wé o kí n máa cry. What? Àǹtí, chief Bọ́lá jókòó lọ sọ pé kú. Yeah, mo gbọ́ pé kú látànà. But kí ni kí n ṣe fún yín? Àǹtí, I understand bẹ́ẹ̀ ṣe fi. Wọ́n láti jẹ́ pé shock ló jẹ́ kẹ́ máa react bẹ́ẹ̀ ṣe react, ṣùgbọ́n ìjọ ń torí Ọlọ́run. Ẹ bá mú wọn tí mọ́, ó ti ṣe ra yín léṣe. Àbí ìjọ wo ni mo ṣì wá bíbá yín tí wọ́n wá ń béèrè owó kan àbí bóyá ẹ jẹ wọ́n lówó àbí nǹkan kan. Ó yẹ dẹ̀ pọ̀ díẹ̀. Ikú mà dá nǹkan lẹ̀ o. Ẹ báwo lè ṣe fẹ́ san báyìí? Àbí ẹ̀mú kókó náà fámílì wọn tẹ̀ máa kówó yẹn lọ fún ni. Kò máa dá kéèyàn jẹ òkú ọ̀run lówó ni. Àbí àǹtí? Mo rò pé olórí burúkú ni ẹ ṣá. Mo rò pé àwọn tó ní ẹ fẹ́ gbé ẹ̀gbìn. Tó bá ṣọ́ra ẹ máa parẹ́ máwọn èèyàn tó ní ẹ lójú. Kò sí problem, mo lè ṣe ẹ́ favour kan. How about tí n bá kó owó yẹn fún ẹ kó lọ bá mi kó fún níbi tó bá wà. Olóòní jẹ́. Ẹ̀yin ọmọ játijàti wọ̀nyí kọ́ máa fún yín láyè. Excuse me. Wọ́n mọ̀ ìwà kò síbi tí wọ́n fẹ́ wọ̀ tí wọ́n lè wọ̀ kò síbi tí wọ́n ti fẹ́ jáde tí wọ́n lè jáde nítorí ẹ̀ ni mo ṣe ní pé káwá pa. Má bínú pé mo dá yín dúró. Really wọ́n sọ fún mi pé ẹ ti ń dúró for a while. But ẹ jókòó. So, kí ni mo lè ṣe fún yín? Ẹ ṣé gan ni mà. Actually, àwọn mẹ́tẹ̀ẹ̀ta decide láti wá rí yín torí wípé a fẹ́ kí a súnmọ́ yín ju bá ṣe wà tẹ́lẹ̀ lọ. A fẹ́ kẹ́ ẹ kó wa mọ́ra dáadáa, kẹ́ ẹ dà wá pọ̀ mọ́ mọ́tọ́,
kẹ́ fọ̀nà hàn wá. Bẹ́ẹ̀ ni mà, a mọ̀ pé wà connected, ẹ dẹ̀ mọ̀ àwọn èèyàn ní gbogbo ibi high places, a dẹ̀ mọ̀ pé kò síbi tẹ́ fẹ́ wọ̀ tẹ́ lè rí wọ̀, kò síbi tẹ́ fẹ́ bá jáde téèyàn kan máa sọ fún yín pé kò sọ náà ń bẹ̀. Wọ́n á fẹ́ kí ètò nítorí olóhùn kẹfọ́. Ẹ má bẹ̀rù, ṣe èmi mọ̀ ju bí àwọn ṣe mọ̀ wọn lọ. Nítorí ẹ̀ la ṣe wá bá yín, a fẹ́ kẹ́ gbé wa rìn, a fẹ́ kẹ́ dà wá pọ̀ mọ́ mọ́tọ́, a fẹ́ dàbí yín, a fẹ́ jọ yín. Nítorí ẹ̀ ni àṣewá bíbá promise pé a sọ wá lè má jẹ Yorùbá. Oh, I see. Ẹ fẹ́ dàbí èmi. Ẹ ṣọ̀pẹ́ ní àyà tí wọ́n fi ń kó ẹbọ jẹ. Ṣé rí màá sọ pé bá ní ká ṣe ká ṣe ibi tẹ́ bá ní ká ṣe. Ó ti tó mo ti gbá láyé yín. Ṣé rí èmi tí ẹ̀ ń wò yìí, mo tó èṣù rọ. Mo lè ṣàyàdé èṣù. Mo lè gbé èṣù lódidi báyìí kí n gbé wọlé. Ibi tẹ́ jókòó sí gan mo lè gbé èṣù jókòó síbẹ̀ tí ò ní sí nǹkan tó máa ṣẹlẹ̀. Ibi tí mo burú dé nìyẹn. But since tẹ́ ti ní ẹni àyà tí wọ́n fi ń kó ẹbọ jẹ, mo wá bí ní nǹkan ẹyọ kan ṣoṣo. Ṣé ṣú ọ̀pẹ lè ṣe ọbẹ̀ sídìí? Oh, all right then. If me a few minutes. Excuse me. If me a few minutes. Emma, tomorrow. Irú ọbẹ̀ wo ṣe normal ọbẹ̀ epo? Bẹ́ẹ̀ fọlọ́. Wọ́n ti máa sọ fọlọ́ tó máa gbé sábẹ́ẹ̀dì. Impossible now. Irú ọbẹ̀ wo wà ní? Mi ò mọ̀. Gbogbo ẹ̀ la. Tàbí sọ pé ìwọ mọ̀ ọ́nà. Ṣé ìwọ wọlé? Lọ́run bó mi ò mọ̀ kankan. Ọmọ ajíbọ́ni ni. Agbẹ́gbẹ́ ajé ooo! Ajínọ̀sẹ̀ ọmọ ajíbọ́ni ni. Kóró làwọn oṣojú ìyá tó wà lórí ìlú ó ti dọ̀la ní ó ti jọ bẹ́ẹ̀ ó sì ti wà. Ìtorí ẹ̀ ó fẹ́ kẹ́yìn náà dàbí tòun ló ṣe ní kásì fún yín nítorí pé a ti gbé yín wò ní o a rí i wípé bá a bá ṣe fún yín kò ní wọ́n yín bó bá jẹ́ pé tá a bá ṣe fún yín yóò wọ́n yín ni a ní ṣe fún yín àmọ́ kẹ́ ẹ wá tẹ́tí yín lẹ̀kẹ́ gbọ́ òrìṣà gbólú ajé lẹ́mọ̀ bá dòwò pọ̀ láti gbà tẹ́ ẹ bá ti ṣe ọbẹ̀ sídìí tán o ṣe ń gbọ́ ìyún ni pé inú ilé tẹ́ ẹ bá ń sùn inú yàrá tẹ́ ẹ bá ń gbé ẹ gbọ́dọ̀ ní pẹ́ ẹ̀yà yàrá kan sọ́tọ̀ fún òrìṣà gbólú ajé ibẹ̀ ni ó ti mọ́ ọba yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbé olúwọ̀ wọlé ìyún ọkùnrin kọkùnrin tó bá ti di ọbẹ̀ tẹ́ ẹ bá ti mú wọlé gbàrà báyìí ẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ àgbólú ajé ẹ bí léèrè ó ti jẹ́ bó ló ti tó sì ṣàlàyé fún yín. ó dáa ìgbàkigbà ìṣàgbólú ajé ló lè rí nǹkan kan tó kíyèsí yín sí yóò bẹ̀rẹ̀ sí ìlú pè tó ẹ sì gbọ́dọ̀ dá lóhùn ibikíbi yòówù kẹ́ ẹ wà nínú ayé yìí kẹ́ ẹ bá ti gbóhùn àgbólú ajé ẹ gbọ́dọ̀ kọtí dídí sí o ẹ mọ́ kọtí dídí sí o ẹ wá tẹ́tí yín lẹ̀kẹ́ gbọ́ tẹ́ ẹ bá ti fẹ́ pe àgbólú ajé tẹ́ ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ mọ̀ pé àgbólú ajé 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 àjínọ̀sẹ̀ ọmọ ajígbọ́ni ni. Àgbólú ajé àjínọ̀sẹ̀ ọmọ ajígbọ́ni ni.
wá wà ó ọkùnrin kọkùnrin tẹ́ ẹ bá ti mú wọnú ilé yìí ẹ gbọ́dọ̀ rí wípé ẹ dì mọ́ ẹ rí parẹ́ ẹ dìde bára ọkùnrin ti ṣe é dìde àmọ́ tó bá ti kọ̀ tí ó dìde tẹ́ ẹ gbé wò tí ó dìde tẹ́ ẹ yẹ̀ wò tí ó dìde tẹ́ ẹ jọ́ wò tí ó dìde ẹ gbọ́dọ̀ filẹ̀ mo ní pé èèwọ̀ ni wọ́n gbọ́dọ̀ jọ bẹ́ẹ̀ dì bó bá mi lè jọ bẹ́ẹ̀ dì wàhálà ni àmọ́ ìtẹ́ ẹ bá gbé wò tẹ́ ẹ jọ́ wò tẹ́ ẹ fi wò eléyìí ẹ rí pé ẹ mú wọlé ó jọ bẹ́ẹ̀ dì bó bá mi lè jọ bẹ́ẹ̀ dì gbogbo ohun tó bá ní láyé ẹ ó ti dì tí àjẹ́ eléyìí ẹ jẹ ọbẹ̀ ìdí nìsín ojú ara lẹ́sì ti jẹ́ gbé sójú ara báwọn. tó ọbẹ̀ ìdí ilé rẹ o ojú ara nílé rẹ o ojú àgbo kọ́ wa wọlé rẹ lọ. wọlé lọ ẹ ti dùn ṣá ti tán kẹ́ ẹ máa kẹ́rù kẹ́ ẹ mọ́ kẹ́rù ni ọkùnrin tó bá fi lè wọlé síbẹ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ ó gbé ilé gbogbo tọ́jọ́ ọkùnrin tó bá ti kọ́ bẹ́ẹ̀ kọ́ yóò dà kọ́wọ́ ẹ̀ lẹ́nu ìbáhùn agbára dé. ọmọ night club lélẹ́yìí ó ti dá. ọmọ night club 1 ọmọ night club 2 ọmọ night club 3 àwa ń jayé. ọmọ night club 1 ọmọ night club 2 ọmọ night club 3 àwa ń jayé. àwa ń jayé àwa ń jayé ẹ̀wà jayé. ọmọ night club là wá ọmọ big time là wá ọmọ night club là wá ọmọ big time là wá always party in the club. ọmọ night club là wá ọmọ night club là wá. ọmọ night club ọmọ láyé ìyáláyé ọmọ jayé àwájáyé 454 àwájáyé ọmọ night club sexy lady adéṣẹ́wà kàmẹ́ baby aramide abiola ẹ máa sọ̀rọ̀ pààyàn sáré gbéṣẹ́ sáré gbogbo ọmọ night club owó lówó ọmọ náà wò owó ṣìkò láti ṣáínà ọbẹ̀ tó dùn ọbẹ̀ ìdí ó lè jẹ tán ó lè mú wọn ọmọ night club make una dey root town make una dey run town ọmọ night club visa ọmọ night club ọmọ night club. ọmọ big time la wa ọmọ night club la wa ọmọ big time la wa always party in the club ọmọ night club la wa ọmọ night club la wa ọmọ big time la wa. ọmọ night club 1 ọmọ night club 2 ọmọ night club 3. ọmọ night club 1 ọmọ night club 2 ọmọ night club 3. Call me baby ọmọ night club. Aramide ọmọ night club. Abiola ọmọ night club. Adéṣẹ́wà bíkàntì ẹwà tó dùn lẹ́wà tó pọ̀ ọmọ night club. Máa ṣe owó nínú club oyè oníyọ̀ ọmọ night club. No dey para for me mi ò ṣe kí fún ọmọ night club. Always clubbing in the night club. Beats no be abodamo ọmọ night club. Wọ́n ti gbàgbóró wọ́n ti gbàgbóró wọ́n ti gbàgbóró. ọmọ big time la wa ọmọ night club la wa ọmọ big time la wa always party in the club ọmọ night club la wa ọmọ night club la wa ọmọ big time la wa ọmọ night club la wa ọmọ big time la wa ọmọ night club la wa ọmọ big time la wa always party in the club ọmọ night.
Just like that. People don't want to know. Èmi rò pé ká wá hotel kan ká relax ni. Sórí mo ti wà ńbẹ̀ for the past 1 hour tí mo rẹ́ ní kankan tí ó please me. Jọ, sórí bó ṣe wọlé ni mo ti rí ẹ lójú mi ti ń ràn mọ́ ara mi ò balẹ̀ gbogbo ara mi kàn ń gbọ̀n ni. Jọ nítorí Ọlọ́run má sọ pé no jọ. Jẹ́ ká wá ní Abai hotel kan ká relax. In fact, you're a mirror of beauty. Anyway, thanks for the compliment, but èmi ò kí ń lọ sí hotel. I don't do hotels. If you don't mind, ilé mi wà comfortable, ó wà durable, ó wà accommodating tó jẹ́ pé ẹ lè spend night ńbẹ̀. Kò sí nǹkan tó wà lóòtẹ́ hotel ní rí. Fine, ọmọ night club ni mi ò dispute yẹn. But I don't do hotels at all. See, I don't mind it. Tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ ni, no problem, jump inside. No. Hold on. Tí n bá tiẹ̀ máa mú yín lọ sílé mi, ẹ fún mi ní 30 minutes kí n lọ fi sọ fáwọn ọ̀rẹ́ mi. Wo 30 minutes tó sọ yẹn ó ti pẹ́ jù, mi ò kàn ní choice ni. Well, ìbáwá jẹ́ 1 hour náà mi ò ní choice. Jẹ́ kí n sọ fún ẹ, I really love you. Love, just like that. Nísinsìnyí tẹ́lẹ̀ mi. Okay, I like you tó bá máa prefer ẹ. Come baby, Aramide, Abiola, Emma Solo, Comments in Gongo were interested, so answer. Well, very soon. I'm you. Thank you, darling. And baby, you know what? You just sit down while you can get and put my face step down. I'm a nightclub 1, I'm a nightclub 2, I'm a nightclub 3. I'm a nightclub 1, I'm a nightclub 2, I'm a nightclub 3. Got me baby, I'm a nightclub. Agbóluajé ajínọsẹ̀ ọmọ ajígbọ́n ni yéyé ọmọ kì í pọmọ àìjẹ́ o ìwọ ló ní pé nígbàkúgbà tí bá ti fẹ́ rí ẹ ní kí n máa pè ọ́ torí olùwọ̀ tó wà ní àkàtà mi ni mo ṣe wá ń pè ẹ́ báyìí o mo fẹ́ mọ bó ṣe tó mo fẹ́ mọ bó ṣe kù Agbóluajé ọmọ Agbóluajé. Wọ́n gẹ́gẹ́ ní gbogbo ọdún máa ń wọ́n lọ́dún ẹ̀ yìí. Ọláyẹmí Akànní Ọmọládé bẹ́ẹ̀ lórúkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni. Ó gbọ́. Adé àga ní owó níbi tí wọ́n gbé ní owó dé. Adé àga ní owó tó tó owó nílé ìfowópamọ́. Adé àga ní ohun ìrìnsẹ̀ tí kò lóǹkà. Adé àga ó ní ilé lọ́rọ̀ pẹ́pẹ́. Ilé ìjẹ́sùn lọ sùn àgàdà bẹ́ẹ̀ ni gbogbo tó bá fẹ́ pátá
pe fún àyà rẹ̀ lékè apẹ̀sùjà rẹ̀ lólè ó máa kọ́ sí ọ̀fẹ́ ìdárapọ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ni máa lọ. agbolu ajé agbolu ajé agbolu ajé òṣà ńlá mo dúpẹ́ o. lọ́wọ́n ọba mọ̀ mo ti sùn lọ. èmi náà rí bẹ́ẹ̀. iṣẹ́ olú àbíkí ní ọkàn sọ fún mi tí mo dẹ̀ ń gbọ́ wípé sùn sùn dẹ̀ dá lọ. wọ́n mi dà. èmi ti páàkì ẹ̀ because mo rò pé kó má jẹ́ pé wáìnì yẹn ló ń jẹ́ kó sùn èmi dẹ̀ ṣe ní ìdè lórí bẹ́ẹ̀dì nìsín because mo ní láti jẹ ọbẹ̀ ìdí. ọbẹ̀ ìdí. bẹ́ẹ̀ ni. ló jẹ́ bẹ́ẹ̀. ó tiẹ̀ já sí. ó jẹ́ máa ń pèrè ń bí bọ̀ so ó tiẹ̀ mọ̀ nǹkan tó ń jẹ́ ọbẹ̀ ìdí. tó bá jẹ́ yẹn mo já sí ju ọ fúnra ẹ lọ. bẹ́tà. ọgbẹ́ ìfọ̀ tí mo mọ̀ ṣe dé ọlọ́run ọba ọ̀wá gbádùn àná. o lè jẹ tán o lè mú wọn ọmọ night club make una dey root town make una down ọmọ night club visa visa ọmọ night club ọmọ night club. Really? ẹ má dúpẹ́ lọ́wọ́ mi kékeré lélẹ̀ nínú nǹkan tó lọ́wọ́ lè ṣe ṣẹgbọ́ ẹ̀yin gbogbo yín ní kọ̀ọ̀kan náà mo ti arrange special gift fún ní kọ̀ọ̀kan ṣẹgbọ́ ó máa tó dọ́dọ̀ yín. Yes. Oh my God! Yo! ọwọ́ àmà ròkè ò ní dààmú láyé ò ní rárá gbèdá ọwọ́ ò ní kọ̀sálẹ̀ àmọ́
ṣé wàá rí àwọn òyìnbó tí wọ́n bá mi tọ́jú ẹ̀ iléeṣẹ́ wọn ò mà ní jóná wọn ò mú ẹ rí wọn ò mẹyẹ tó ṣu ẹ wọ́n dẹ̀ kọjú sí ẹ báyìí wọ́n dẹ̀ ṣe ẹ lóore Olúwa máa wà pẹ̀lú àwọn náà. Inú mi dùn káàrí kò ṣe ẹ jẹ́ kí n tètè wá máa lọ mo rò bí dájú máa bá mi ṣùgbọ́n wọ́n kẹ́ bá mi jíṣẹ́ fún un. máa jíṣẹ́ fún un máa jíṣẹ́ Agolo. kódà ọmọ ọkọ ní bàbá ọmọ ọkọ ní bàbá ọmọ ọkọ ní bàbá ẹ mọ̀ rí. Ìyá Kẹ́mi n ta fókù òkú kan lónìí ìgboro dàrú ó dọ̀kù inú ó dọ̀kù la wà lè kó bá tán mọ́nu mọ́tò. kí lẹ ṣe wá ṣe. apẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan lọ́yọ́ mi 1000. ẹ fi rí pósí. mo jẹ́ ń bẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ 75 naira kú lọ́wọ́ mi. ló wà lọ́wọ́ ngbà wá òrè tètè mú fún bàbá ẹ̀ fún rẹ. owó ni Kẹ́mi wọ́n gba akínmọ̀ rìn. mọ̀rin gidi. 75 ló kú lọ́wọ́ mi náírà ni o. $20,000 ni. ó tiẹ̀ ṣe déédéé. 20 ló fún ọ náà. Kẹ́mi kẹ́mi níbo ni o ti rí owó yìí? ṣé mi ò gbọ́dọ̀ lówó? Dádì ó ṣàlàyé fún yín pé àwọn òyìnbó kan ni mò ń bá ṣiṣẹ́ ń sìn ó lè sanwó dáadáa. ẹ̀bọ̀ tí mọ́mí ò ṣàlàyé tí mo sọ lẹ́yìn ìgbà tó sọ yẹn fún mi. wọn ò tí ì rántí jíṣẹ́ fún mi sá. kò rán jíṣẹ́ fún ẹ ó dáa o àwọn òyìnbó tó ń bá ṣiṣẹ́ yẹn o mú mi dí ọ̀dọ̀ wọn kí n dúpẹ́ lọ́wọ́ pé tó ẹ ṣé o tẹ́ ń ṣe ọmọ mi lóore. ohun tó yẹ kẹ́ fi síwájú lẹ ṣẹ̀ṣẹ̀ wá fi kẹ́yìn yẹn. wọ́n ti padà sí China. Chinko ni wọ́n. bẹ́ẹ̀ ni sá. ìgbà náà wá dé. Dádì mi nílé ìdánwò ìyàwó ẹ̀mọ́ wọn máa ń lọ wọn máa ń dé ní òyìnbó dẹ̀ kí sábà ní movement wọn fún yàn ìgbà tá a bá rí wọn la rí wọn anytime tó bá dẹ̀ wọ́n náà lè padà dé. òtún ráàtì ń bẹ̀ yẹn ẹjọ́ níbo ni company address yín mo fẹ́ rí àwọn kan bẹ̀ kí n béèrè one or two things lọ́wọ́ wọn àbí wọ́n ti pa ni. Dádì àwọn questions tẹ́ ń béèrè ti ń pọ̀ jù èwo gan lè fẹ́ dáhùn bẹ́ẹ̀. ó máa pọ̀ jù lójú ẹ̀ ìyá Kẹ́mi ṣe orílẹ̀ ayé ẹ̀ no ṣé orílẹ̀ ayé ẹ̀ òrójú olè òmù ọmọ yín ó ṣàgbàfọ̀ òun kàṣọ wálé ẹ̀rọ́jú olè ẹ̀ òmù kí n tó ti kánòdé Kẹ́mi o ti kó òun lè yìí wọn lò ti rẹ́ǹtì lò ti fọ́níṣẹ̀ tí mo sọ pé mi ò ní débẹ̀ láyé Kẹ́mi ìyá tó bí ẹ lọ́mọ rẹ̀ kò lè stáàtì mọ́tò kò lè kí kọ́kọ́rọ́ bọ mọ́tò rẹ̀ kó stáàtì ẹ̀ torí kò ṣe é rí ìwọ ti ní mọ́tò ti gun mọ́tò kiri Kẹ́mi wá lóyìnbó kan ló ń hẹ́pù ẹ arúgbó somidan rí àkísà tó ń wò ó lo ìgbà rí kó tó di pé ó di àkísà èmi náà ṣiṣẹ́ ìjọba rí mo sáfẹ̀yàn rí mo mọ tí wọ́n ń pè ní owó Kẹ́mi òǹtọ́ mi ò dé ń tán rẹ̀ gbà kó fún àwọn tí ìyà ń jẹ tí wọ́n ní ìdí owó sí 20 tó fún wọn kó lè jẹ́ 40 jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ àgbà tí ò bá kẹun sọ̀rọ̀ ìyá Kẹ́mi Alasari mi ò ní pẹ̀lú lọ́wọ́ ọmọ ní prison yard. ọlọ́wọ̀n ló jọ Kẹ́mi rírú ẹ̀ mi ní rírú ẹ̀ láyé tèmi akílódé dáyìí tí ẹ̀ ṣe máa ń rorú nǹkan báyìí ná ròyìn gbà mí gan pàápàá fi sùúrù ni. ẹ wo mọ́ mi èmi ò láìkí bí dáàdì ṣe máa ṣe tí dáàdì wà change mi ni ẹ máa rí mi ní omi ni máa yọjú sí yín mọ́. má bínú ṣé ẹyẹ bí wo ló wà nù pé mo wá fún dáàdì ní owó báyìí. ó dà kó wa máa kó fún máa gbà tí ò bá gbà jẹ mọ́nú mi kò sí wàhálà ń bẹ̀. ọ̀rọ̀ bàbá ẹ̀ ò rí mọ́ ni agídí inú ẹ̀ ojú tọ̀bọ̀ lọ bó ṣe ń wùwẹ̀ nìyẹn àwọn tó dìjọ wà níbi iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ Mr. Johnson ilé mẹ́rin ló kọ́ agbára káká ni bàbá ẹ̀ ṣe kí ọkọ̀ tà wà náà yìí bẹ́ẹ̀ ni mo sọ lórí kí ni òfin tó tó yìí náà ni Mr. Johnson yẹn ihun tó bá ti fún ó máa gbà wọ́n fún bàbá ẹ̀ ní 500 naira ó máa máa wádìí bí ẹ ti rówó iṣẹ́ ìpínlẹ̀ ṣe tẹ̀ tó 500 naira wọ́n fẹ́ fi lé lọ́wọ́ lásán bàbá ẹ̀dá ni o ìwọ ṣáà ni o má bínú ṣe ti gbọ́. ẹ bá wọn sọ̀rọ̀ máa bá sọ pẹ̀lú ọkọ mi kó máa rọra lọ́nà o àmọ́ tó bá ti délé náà kó pè mí sórí àgbo tó ti gbọ́. má sáré púpọ̀ o. ẹ wò má nà jẹ nǹkan tẹ́mi ṣáà máa sọ ni mo ti sọ yẹn ẹ ti máa sọ ni mo ti sọ yẹn. ẹ bá wọn sọ̀rọ̀ o. ó dáa Kẹ́mi máa bá bàbá ẹ sọ̀rọ̀ tá a bá dá taṣaran fàṣàrán ká dá taṣọ̀rọ̀ fàṣọ̀rọ̀ náà èyí tó bí bàbá ẹ ní èmi mọ̀ o àìmọ́kọ wálé ni o
tó bá mọ́kọ wálé lénìí tó bá kówó tó jù báyìí lọ fún bàbá ẹ mo mọ̀ pé ó máa gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó mọ̀ pé kò sí gbogbo nǹkan téèyàn bá ní láyé yìí tí ò bá ládé orí òfo ni béèyàn kọ́lé 20 bó rọkọ̀ 50 bí ò bá ládé orí òfo ni òfo ni. mo ti gbọ́ tí màmí ṣùgbọ́n ṣáṣe ọkọ lẹ fẹ́ àbí ọkùnrin. ọkọ lèmi fẹ́ o. ẹni tó bá wá jẹ́ ọkọ lẹ fẹ́ kí n mú wálé tí ò kí n ṣọkùnrin ẹ fún mi tán. ọmọ night club o ọmọ night club o night club o gbọ́n bàbá wí gbọ́n yèyé mi sọ nítorí ẹ̀yìn ọ̀la. ọmọ night club lélẹ̀ ọmọ night club 2 ọmọ night club 3 àwọn jayé ọmọ night club 1 ọmọ night club 2 ọmọ night club 3 àwọn jayé jayé àwọn jayé ẹwà jayé. Àbí níjọ rẹ̀ òwe ìsàlẹ̀ ṣe tó lọ́gà mi. Ẹni wọ́n ẹgbẹ́ náà wọ́n jáde ìdílé lọ. Yes, tó wá ṣe kókó ni lórí àwọn kọ́ńtrákì máa ń gbà yẹn ni. Ó ti wá ṣẹlẹ̀ sí ìtàtẹ̀ wá tó jáde sí ìgbọ̀n olówó ńlá ni o. So I need 7 million láti process ẹ̀. Ó dẹ̀ mọ́ kí ló máa wá rí. So ìgbà olúfẹ́ kú tìtọ̀dọ̀ ẹ wá. Ìyẹn ni mo ń wò kú sọ́jọ́ kébì náà lè fi tèmi kọ́ kálẹ̀ bẹ̀rẹ̀. Láre, má yẹ kí n tán ẹ. Ọ̀fà ti bá mi ibi tó ti wá ni mi tí mọ̀ jẹ́ kí n sọ tọrọ fún ẹ 300,000 ó ṣàgbà mi ibi tí mo jókòó sí. Adé sórí mi ò fẹ́ kẹ́nu mi ya ni ìdí tí máa ń rìn láti bí oṣù mẹ́rin kan sẹ́yìn mi ò kàn àmọ́ kí ló ń ṣe wọ́pọ̀ yìí. gbọ̀ngbà tó bá mi sọ anything mo kàn sáré pé dọ̀ mo rí pé ìmúra ẹ̀gbọ́n yàtọ̀ ojú ẹ̀gbọ́n yàtọ̀. anyway kí ni ìṣòro ẹ̀ gangan kí ni ìṣòro ẹ̀. Wo mo yẹ wà yìí mo lọ́kàn ni o. ìgbà tí ìgbà tí bàbá fẹ́ jọba ti. ẹ̀rín. Bralare ẹ̀yin ni mo ń dúró dè. náà mo yìí ń bọ̀ ẹ̀fà mo ti ń bọ̀ right away mo ti ń bọ̀ báyìí torí tí náà mo yẹn ń sáré ṣe nǹkan tó mo ṣe tán máa bá yín sìn bẹ́ẹ̀ ní next 10 minutes máa kàn yín lára. ok màmá retí ẹ má pẹ́. ó mọ tí mo ṣe ládé à ń lè jókòó sọ̀rọ̀ mọ́ lọ́fíìsì sí mo níbi kan tí mo fẹ́ dé tẹ́lẹ̀ yẹn mo rí jẹ́ kí n sáré lọ mú ọ̀gá mi mọ́lẹ̀ bóyá kò gbé kalẹ̀ sínú compound wa ń bí nsìn kò wọnú ká tèmi ká máa sọ̀rọ̀ wa lọ so tá a bá wá kúrò bẹ́ẹ̀ máa gbé padà sọ́fíìsì wa gbé kalẹ̀ àwọn máa lọlé. wá ó bẹ́tà bẹ́ẹ̀ mo kú ti gbé fọ́ọ̀sì èlé lórí wẹ̀yìn mo lẹ fọ́ọ̀sì mọ́ orí ni bóyá ká tó padà dé alájẹ́ lè ti dé at least ká tún fi ṣe business dẹ̀ àbí. anyway a máa sọ ògùn yẹn lọ nínú jẹ́ ká tẹ̀lé kọ́kọ́ kó lọ́fíìsì. pátápátá kó jìnnà síbí àní kó sá máa lọ kó máa lọ. ẹ jẹ́ kó máa lọ sẹ́ ẹ jẹ́ kó jìnnà sí káwọn lọ́sẹ̀. mo ní kó máa lọ. Láàrin ìdí tí mo ṣe fẹ́ rí gan ni ṣe rí arákùnrin yìí ó wà lára àwọn nǹkan tí mò ń rí àwọn ẹni tí mò ń rí tó jẹ́ wípé jàǹkàríwọ̀ sàtánì wà nínú ayé wọn tí wọ́n lè fi tiwọn kó bá yín débi tí wọ́n tún wá dà wá sí àdánwò àdúrà mi ìdí nìyí tí mo ṣe ń kìlọ̀ fún yín àti tí mo ṣe ń pè yín wípé a gbọ́dọ̀ fojú kanra ṣé rí bó ṣe wà yín bẹ́ẹ̀ ṣe ń wò yìí ilé ayé ti wà disorganized ó ti tọwọ́ bọ àwọn nǹkan tí kò jẹ́ kí ilé ayé kò yé mọ́ bó gan ṣe wà yìí ọ̀rọ̀ ayé ò yé mọ́ rárá bó ṣe wà yìí. Láre mo ti rántí ibi tógun ti gbà wọlé ayé mi ara mi dé ó ti fi ilé ayé mi dára burúkú ó ti yí ilé ayé mi wọ BRT wà gbélé gbọ́ mò ń bọ̀. nínú adé ẹ̀rọ ọ̀kadà mò ń bọ̀. ìyẹn kọ́ ni sọ́nù. ìjọ kíni kẹlẹ bá mi rí sọ̀rọ̀. àdúrà ló máa gba ẹ̀yin ẹ̀ mú wá tá a bá ti ṣe prayer ó bá ṣẹ́ fún. kí ni tèmi báyìí sí. ẹ̀yin oníṣòro ká má bàa níṣòro ni mo ṣe pè yín
Ọlọ́run wá fẹ́ jẹ́ kí ìyẹn dà mo tún wá mú dání. Bó ṣe pé ẹ máa lè mú sí ìyá padà sí ìgbọ̀nsá. Olúwa pẹ̀lú yín o. Ẹ pẹ̀lẹ́ ẹ ṣe jẹ́jẹ́ o. Let me manage it for now. Ẹni kì í manage ẹ. Ẹ wò sí. Ó dà pé ẹ̀ mọ bọ́lá ń ṣe ràn ẹ́ lọ́wọ́ tó. Ṣẹ́rí sísá, gbogbo bí tẹ́ bá ti ń ro Ọlọ́run máa ràn yín lọ́wọ́ gan-an. Gbogbo iṣẹ́ tẹ́ bá ń ṣe, tẹ́ bá ṣe ń dáwọ́ lé báyìí, lọ́nà ṣe máa jẹ́ kó máa bọ́ sí rere. Ṣé wàá rẹ̀ ẹnikẹ́ni tí ní ọ̀rọ̀ dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí? Ọ̀sọ́kùn orú kan, mo lẹ́ni ẹ máa fojú lélẹ̀, apá lọ kírun níbi àrùtì ni o. Ṣé wàá rí gbogbo bí tí ẹ ti ń mú owó ìpátápátá? Ọlọ́bì òdìdí lágbára Ọlọ́run. Ó máa di o! Ó máa di! Ọ̀nà bẹ̀ ó máa di! Ó ṣí èrè ni. Tí o ti bá kó gbàdúgbò ẹ̀, gbogbo ilé ayé àṣẹ́kì, gbogbo àṣẹ́kì, gbogbo tó bá rí àpò dànù ìwọ níbi tẹ́mi jáde dé ìlú yìí. O lè lọ lo gbogbo ọgbọ́n àlùmọ̀ kọ́rọ́ ìkó mi balẹ̀ ayé mi jẹ́. Alámìdé kí ni mo ṣe fún ẹ, kí ni mo rà ń gbá ẹ náà? Sọ fún mi, I thought you are a reliable and responsible girl. Not knowing that you are a devil. Tẹ́lẹ̀ sọ fún ẹ, mo fún ẹ ní ọjọ́ díẹ̀ kó o fi lọ kó gbogbo nǹkan tó gbà lọ́wọ́ mi, gbogbo owó tó gbà lọ́wọ́ mi kó dá padà. Èmi, mo wá jẹ ẹni tí ó kàjú òṣùwọ̀n. Nínú àkáǹtì mi kí n má lè bó just 250,000 naira. Jẹ́ kí n sọ fún ẹ, mi ò ṣe bọ̀tá o. Mi ò ṣe bọ̀tá lọ bèrè mi lájẹ́gúnlẹ̀. Mú ní gangan lórúkọ mi kò yí ẹni. Lọ bèrè wọn á sọ fún ẹ. Wèrè orí mi pọ̀ gan. Mo máa ń yá wèrè mi lọ fi ṣe wèrè fẹ́yàn ni. Lọ́wọ́ tí ó yọ tẹ̀ kí àti ìjẹ́ ni pé kò dá omi padà. Kò gbọ́ tó bàbá ẹ ti jí ẹ lẹ́sẹ̀ o máa tí mo sọ fún ẹ. Ok. For your information, ṣé orí ilé tó rò pé wọ́n mú kọ́ fún yẹn? Má jẹ́ ilé bẹ̀ o. Mo fi Ọlọ́run ọba bẹ̀, mo fi ẹlẹ́dàá ìyá àti bàbá ẹ̀ bẹ̀. Má jẹ́ kí n rí ẹ níbẹ̀. Ṣé orí mi tí ó dàbí sọ́kàwé tó wà ń bẹ̀ yẹn? Tí n bá bá ẹ bẹ̀, ọmọ ibẹ̀ ń gírífẹ̀. O gbọ́? Sísá, ibo lẹ ti mẹ́ni yẹn? Kí lè dọ́dà pọ̀? Má wọ̀rẹ́ ẹ̀ tí ìwọ jókòó. Ẹ kí n sáré lọ sínú ilé kí n lọ mú kọ́kọ́rọ́ mọ́tò kí n wá jọ bẹ̀. Mo ń bọ̀. Tí mo gẹ̀ẹ́sì lọ mú yáyàn ẹnìkan wá gẹ̀ẹ́sì máa mú yà tèmi ládùúgbò yìí ọlọ́pọ̀ sọmọ náà tí bá mi lè dẹnu lé mi tí mo wọnú ilé tí mo ń gbé tí mo wọ bẹ̀ tí bá padà wá yá bá ẹ wàá mọ̀ pé kí tí bá ò sàwọ̀. Kí n jókòó, kí n má wọlé. Kí sókè mi kó di gírèfì. Ọlọ́run mi jẹ́ àjọ méjì lọ. Ọlọ́run mi jẹ́. Àgbà èmi nílẹ̀. Tó wà bẹ́ẹ̀ ọmọ bẹ̀rẹ̀ gbé. Tí ṣìgìdì bá fẹ́ ṣe rí ẹ̀tẹ̀, a ní kán gbóhùn lọ sódò lọ wẹ̀.
agbolu ajé yeye ọmọ tí pọmọ àjẹ́ o. torí adíàga ni mo ṣe pé adíàga ló lóun fẹ́ gba gbogbo ohun tí òun ti fún mi pátápátá lóun fẹ́ gba padà lẹ́yìn tó ti jẹ ọbẹ̀ ó sì jẹ́ kó di mímọ̀ fún mi wípé gbogbo olùwọ̀ olùwọ̀ tó bá wà ní abẹ́ àkàtà mi tó bá ti jọbẹ̀ ìdí tó bá lóun fẹ́ gba gbogbo ohun tó lóun ti fún mi padà pé kí n jẹ́ kó mọ̀ torí ẹ̀ ni mo ṣe pé ọ. àdìdé ṣé adé àga jọbẹ̀ ìdí. bẹ́ẹ̀ ni. ṣé adé àga fẹ́ lọ́rẹ́ ẹ̀ sọ pé òun gbádùn ẹ̀. ó ní òun gbádùn ẹ̀. arábìdé ẹ̀tọ́ adé àga kọ́ ló fẹ́ gbà owó rẹ̀ kọ́ ló fẹ́ gbà o ikú ló béèrè o bẹ́ẹ̀ ni o ó bí mi ní ikú màá fi kú lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ lọ fẹ̀rẹ̀ lórí o sunkún o ẹ̀jẹ̀ bá kú bí ikú àkọ́mọdé àga ó gbọ́ kò ní kú síbi tí wọ́n ti máa rọ́pò ẹ̀sìn bẹ́ẹ̀ ni èmi ni mo wí bẹ́ẹ̀ ẹ máa lọ àkúbáyà ṣe ń kú gbogbo bẹ́ẹ̀ ni àkúsọ ti sọ bẹ́ẹ̀ ni ẹ máa lọ. agbolu ajé òòṣà ńlá mo dúpẹ́ o. Amy, okay, no problem. Okay. Madame. Adé àga ọmọ àwẹ̀rọ yí orí ọkọ rẹ padà mọ lọ ní èrè mọ. Yí padà. Mo ṣe nǹkan tó ní kákò tán. Ọwọ́ àgbéra báyìí ọmọ wa odò láti bá ń sàn ń lò ó máa wá lọ. Odò tó ń sàn odò wo ló fẹ̀ tó ń sàn ládùúgbò yìí. Mo rántí. Dúró níbi tó déhùn. Bọ́lẹ̀. Sórí odò látọ̀ ń wò lọ́ọ̀kan ibẹ̀ ni kò lórí kọ́ inú odò gan ni kò lọ bẹ́ sí èmi agbólú ajé mọ̀ tó sọ̀rọ̀ bá ọ̀rọ̀ inú wa lẹ̀ lọ lè bẹ́ sí ní omi. Àwọn ìjọ odò igangan náà pẹ̀lú tẹ́rẹ̀ rẹ̀. Èmi ń jáde lọ báyìí títí 1 AM màdé má retí mi lálẹ́ rárá ó dòru. Débọ̀
Débò, kí ló ń ṣẹlẹ̀ nínú ilé yìí? Ọkọ mi, kí ló ń ṣẹlẹ̀ nínú ilé because mi ò understand nǹkan tó ń ṣẹlẹ̀. Ìwọ tó jẹ́ pé onílé á wá, àlejò á wá, ọmọ á máa gbowó lọ́wọ́ ẹ̀ ń bí báyìí tí wọ́n máa fún wọn lọ́tùn lọ́sì. Mo béèrè 200,000 lọ́wọ́ ẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo mọ̀ pé ó fún mi lésì. Ọkọ mi, mo mọ̀ pé kò sówó lọ́wọ́ ẹ ni. Mo mọ̀ ọkọ tí mo fẹ́ pẹ́jọ́ owó ti wà lóyè wá ti fún mi. Kí ló ń ṣẹlẹ̀ nínú ilé Débò? Kí ló ń ṣẹlẹ̀ torí Ọlọ́run explain fún mi? O mọ̀. Mo mọ̀. O mọ̀ bẹ́ẹ̀. Kò ní dá fún ẹni tó bá fẹ́ da ìrìn àjò mi rú. Fọlákẹ́, nǹkan kan ṣe mí o. Ọlọ́run gbọ́ nǹkan kan ṣe mí o. Nọ́mbà ló bá mi. Yes. Nọ́mbà gidi. Ó bá mi. Ó bá mi. Mo rẹpẹtẹ. Ó bá mi but má rí. Èmi ọmọ bùjẹ́bù dánù. Wọ́n náà sọ ilé lọ. Mọ́tò lọ. Gbogbo nǹkan tí mo ní lọ. Èmi àti wọ́ọ̀bì wà gbà. Nílùú yìí. Tó bá máa fi tó 10 o'clock. Sí 11 o'clock a.m. tomorrow. Ìyàwó mi. Ìgboro á ti dàrú. Ìwọ máa rí sáà mọ́kàn tó ní. Àbí? Fọkànbalẹ̀, kò sí problem kankan. A ní kó fọkànbalẹ̀ tí ẹ kò sí wàhálà. Gbogbo nǹkan mi tó ti lọ, á gbà padà. Débò ṣe jẹ́jẹ́ o. Ọlọ́run, kí ló mọ̀ fún ìṣẹ̀lẹ̀ báyìí? Nọ́mbà bá ọkàn mi, ó bá mo mọ̀. Jésù. Débò, ìwọ sọ fún mi pé o fẹ́ gba gbogbo nǹkan tó ṣe fún mi. Within 10 to 11. Lẹ́yìn ìgbà tó ti jọba ẹ̀dí tán, àwọn tó jù wá lọ bá wa dá sí. Agbolo ajé agbólọsẹ ọmọ ajígbọ́n ni mo fẹ́ rí o. Agbolo ajé. Ó yá kí ló dé. Débò náà sọ pé gbogbo tó ń ṣe fún mi láyé àti lọ́rọ̀ òun fẹ́ gba gbogbo ẹ̀ padà láàrin aago 10 sí aago 11. Ó lóun fẹ́ gba gbogbo ẹ̀ padà nígbà tó ti jọbẹ̀ ẹ̀dí tán. Ṣé Débò jọbẹ̀ ẹ̀dí? Ó ti jọbẹ̀ ẹ̀dí. Ṣé ọ̀pẹ̀nu ara ẹ̀ sọ wípé nígbàgbọ́ ẹ̀ ó dẹ́nu fún òun? Ó sọ bẹ́ẹ̀. Ọmọ agbọ́dọ̀ lọ́ọ̀tún kó ọ̀hún kóró fún ní Débò. Débò jẹ́ nǹkan kan. Débò kẹ̀. Débò tó jẹ́ wípé bí wọ́n pè é títẹ́lẹ̀ nínú ara ẹ̀ kò ní jẹ́. Bẹ́ẹ̀ ni Débò kò wá gbà. Débò kò wá àwẹ̀ gbà. Débò ọmọ tọ́lẹ̀ àánú ṣe ní ohun tẹ́lẹ̀ nínú ara ẹ̀ fẹ́ tó fi rán àwọn tiẹ̀ tó dáàbò bò.
Èmi pẹ̀lú ẹ̀ o tí ì dá àkọ́kọ́ mọ̀ èmi aago 10 sí aago 11 ní àárọ̀ ọ̀la ìgboro máa dàrú ìgboro máa dàrú èmi ọmọ jẹun dànù èmi tí mo kó nílé tí mo fàlejò mo fẹ́ sọ mí dẹ́dùn arinlẹ̀. wàá gbà tí gbogbo èèyàn mọ̀ ajé òṣàlá. dé jàtijàti èmi tí ò ní dọ̀la lóṣù mẹ́fà ariwo kan sọ lè ní. Débọ̀ gbogbo òdílé wa dẹ̀ òṣùṣù bẹ́ẹ̀ ó wọ mi. Gbogbo ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ ẹ jẹ́ kí ìyàwó Débọ̀ máa ronú ni ẹ má sọ nǹkan kan mọ́. Ẹ má sọ nǹkan kan mọ́. Mo ti gbọ́ àmọ́ èmi mọ̀ pé kẹ́mi èèyàn kéèyàn tó lọ́wọ́ nukú Débọ̀ báyìí ní agbára ọmọ kó bí gba ọmọ wọn ní kú kan. Gbogbo òdílé wọn máa pa àwọn ọmọ ayé ẹ̀ ló rọ̀ dédèrèdè ló máa bá kú. Kò tí ì le tó yìí. Mi ò tí ì gbọ́. Ṣé Débọ̀ kú ni? Débọ̀ kú. Débọ̀ kú. Ṣùgbọ́n tá a bá wá lọ tá a bá wá bọ̀ tó a jẹ́ lóòótọ́ ni Débọ̀ kú òun náà tẹ̀lé. Á tẹ̀lé. Tí mo mú ọmọdé yìí ó bẹ̀ẹ́ ó dọ̀bálẹ̀ ó bẹ̀ ó dẹ̀pọ̀ fà kíkọ́rí olóhùn ò ní gbọ́ ṣé o tó fẹ́ ṣe ọ́ ni. Bàbá ta ni. Ìyá àgbà gbogbo ọ̀rọ̀ náà ni mo ti gbọ́ mo dẹ̀ ti bá òun náà wò. Ṣé rí àwọn ọmọ wa àsẹ̀yìn wọ́n lójú ni wọ́n fi mọ̀ràn wò gbogbo ẹni mo dẹ̀ fi yé ń kọ́ wípé láìsí ọ̀kan èjì àtẹ́ta ò lè dúró láìsí ilé yìí mọ̀lẹ́bí kan ò rí bí ọmọdé lòun tí ò mọ ìkíni
òun olóòláì jù ó lè ti ṣe gbà láyé ó lè ti tọ́ síbẹ̀ òun náà sì ti gbà wá ní kó wá tọrọ àforíjì lórí mo rí pé yájú sí yín o. mi ò bá ìṣe oríṣiríṣi pálapàla. kí ló mọ náà ẹ kọ bọ́ síbí kó wá bẹ̀bẹ̀. mo bínú. ẹ ṣeun ìyá àgbà ẹ túbọ̀ pẹ́ fún. mo ti fọ́ Abáyẹmí bí léèrè kó bá ń bí dáadáa kí ló rò gan ẹni ní bẹ́ẹ̀nù rẹ̀ tó fi lóun wọlé pápá ilé ìṣàdáyébá ó ṣàyọ́bà láyé ni o èmi náà bá ń bẹ̀ ní o. ẹ jẹ́ kí mi sọ nǹkan tó ṣe láàrin mi pẹ̀lú yín kí ló dé náà láti kékeré ni mo ti ṣàkíyèsí pé ẹ hate mi ẹ wo tí wọ́n bá ní owó ẹjọ́ mi kọ́ rárá ọlọ́run ni àṣẹ́jọ́ mi ni dáàdi ẹ má fọwọ́ sáyà ẹ má bínú ẹjọ́ sá. nǹkan tá à ń sọ yìí sìn ṣé torí títí náà kọ́ ni ẹ wo gbogbo àdúgbò náà ilé wa èwo ni ó ní pẹ̀lú ní gbogbo àdúgbò. àwọn ilé wa ò fi owó ọ̀tún náà. sọ ẹ fẹ́ ọdún mi gbòòrò tí mo sì ń pè wọ́n wà lọ́ọ̀ tèmi mi ṣe olóṣì mi àkúṣe rárá ẹrù pé ilé tó máa pẹ́ kọ́tọ́kọ́tọ́ ni tó bá gbólé ìsìn láti oṣù méjì wọ́n á kọ́tọ́ ibi tẹ́lẹ̀ àti oṣù àdúgbò lọ láti oṣù méjì yẹn ó níbi tí mo máa palẹ̀ mọ́ nílọ. palẹ̀ mọ́ àwọn ta ni. màmá tó sami. kò padà. èmi ò lè gbà. n ò lè gbàdúrà o ó ṣe bàbá làwọn ò ní. ẹ sì máa wo bí èmi níbi tẹ́mi gbé o tó ti ẹ sìn gbogbo ilé ìta sọ̀rọ̀ kí ìyá bàbá jẹ yín ni tó ti ẹ tẹ bá lọ pé ìyá yẹn lẹ fẹ́ jẹ no kò sí tó kàn mí. fi mí lẹ̀. ẹ bá wọn rí kò sí pé wọ́n ní gbà pé ṣé. ẹ̀sà ẹ̀ ṣe ká ẹ̀ ká máa nọ. ẹ̀ ká máa nọ. ọjọ́ lè gbà. ẹ wo bàbá tí máa bá wọn fà nǹkan tí máa fojú wọn rí ayé gbọ́ wa mọ̀ máa fojú wọn èèmọ̀. kò tó yẹn ẹ mẹ́ẹ̀ká fi wàdàwàdà jájà lórí ìkọ́ ẹ mẹ́ẹ̀ká ba ẹbí jẹ́ arẹta lọ́rọ̀ ẹ ó ti fèrè ṣe pé wọ́n ní sóríire ó lóun ò ríire òun mo máa ti máa ṣe òun náà máa tẹ̀lé àwọn àjẹ́ òsì mú lójú bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àjẹ́ ìmọ̀ máa jáde sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kò ní ìlà. ẹ wo gbogbo nǹkan tẹ́ bá lè ṣe sí ní kẹ́ ẹ ṣe ẹ má yẹ kó máa mú wa ní kọ̀ọ̀kan ẹ wo ìtọ́jú láàrin yìí o àmọ́ tẹni tó tún bọ̀ ọ́ ẹ tètè jáde sí ni o. àti rẹ bí wọn ní kó sí ìtọ́pá mi lọ́kọ̀ sí àti wọn pa mí lọ. àwọn alóṣàlẹ̀ wa ó sì dá mi lójú wípé ìyá yìí tó wà díẹ̀ òun ló ṣe é òun ni ẹni náà tó pa ọmọdé yìí wọ́n dẹ̀ ní ẹ̀dá tó gbéni láya kó má bàa sùn rárá torí gba oró kì í fọ́ èmi náà gbẹ̀sán adìẹ tó bá gba fánù òun náà fi ń kó ìyá yìí ni adìẹ tó gba fánù òun náà la sì máa fi kó. báwo ìyá yìí lóògùn o ṣùgbọ́n wọ́n fẹ́ kó mọ̀ yìí pé ibi títí ẹnìkan bá gbé parí sí ibẹ̀ ní tẹlòmíì ti bẹ̀rẹ̀. àwọn àgbàpọ̀ wọ́n ní tó bá gùn òun á gùn. kí ló kọ ìyá. ìyá àdìjá la máa ń pè ṣùgbọ́n àjọkẹ́ gan-an làbí sọ ẹ̀. tọ́ àjọkẹ́ asáré tètè bẹ́ wọn lórí arìnrìn gbẹ̀rẹ̀ bẹ́ wọn lọ́rùn sọnù àrùn wọn lọ́rùn sọnù ọ̀sán là ń hàn mí báyìí bàtà kí ló tù ú fẹ́ wọn ẹ̀jẹ̀ bá sọ lódò àrílẹ̀ omi bí kọ̀ọ̀kan bá sọ lódò àrílẹ̀ odò ọ̀yẹ̀là. bàbá ojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀. ṣé mo wá ṣarán ni màá wá mẹ́kù
yóò wá dààmú rẹ̀ mọ́ ń lọ́wọ́ èèwọ̀ mo mọ ìyá yìí gan ni. a mọ̀ rí bẹ́ẹ̀ béèyàn bá mú ọ̀pọ̀lọ́ tí ọ̀bá jọ kọ̀ọ̀kan èèyàn ń gbé jùlẹ̀ ni ẹni tẹ́ rò pé ó ń ṣe yín òun kọ́ ọ. mo rò kọ́ mo mọ̀ ni. wá lè dá yín lójú. mo dáràn. bó ti rí nu o èyí ló ṣe jẹ́ wípé ká wo ọmọ wo ohun gbogbo dájúdájú ká wo dìí tí ń ṣòtítọ́ mú ká wo tó máa lo agbára kẹ́ni tí ó ṣẹ̀ kó má jìyà ẹ̀ṣẹ̀ ẹ wò mí ohun tọ́mọ yìí mọ̀ jẹ́ lóyò ìwọ̀n jẹ òun lọ́sàn. Come baby, Aramide, Abiola, Emma Soro Payin, Sare Bishe, Sare Bogo, Omo Nightclub, Owo Logo, Omo Nogo, Owo Jigo, Lati China, Omo Baby, Holy Beton, Holy Momo, Omo Nightclub, make una the root town, make una the run town, Omo Nightclub, Pizza, Omo Nightclub, Omo Nightclub. Omo nightclub, always clubbing in the nightclub. Beats no be am, abodamo. Omo nightclub, want to gbàgbóró, want to gbàgbóró, want to gbàgbóró. Omo big sound, omo nightclub lawa, omo big sound lawa, always clubbing. Yes. Ìlọsíwájú, ìgbéga lọ́pọ̀lọpọ̀, àti ẹ̀mí gígùn ní àlàáfíà tó péye ní kó lọ máa bá Adéṣẹwà ọmọ Bákàrè. Àmín o. Ẹjọ́ mi lójú ẹ̀dójú tì mí. Kì í ṣe pé ẹ̀kàn gbé mi nìkan lárugẹ o, ẹ tún mú iṣẹ́ ẹgbẹ́ lárugẹ dé tọ̀. Ẹ wò ẹ̀ ní tẹ́ ẹ ní ṣubú dànù. Ẹ wọ́n ní tí èèyàn bá domi síwájú ó di dandan kó tẹ ilẹ̀ tútù. Ẹ wá tẹ ilẹ̀ tútù yìí pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú mi. Mo kọ́ yín ẹgbẹ́ kọ́ ẹ tún múra yín ẹ túnra yín kọ́ àfún èyí máa mú yín sí àwọn ibi tí ẹ rí. Má ṣí ilẹ̀kùn tí ẹ ṣí rí. Ẹ wò ó gbogbo ibi tí ẹ dé ní wọn mú yín débẹ̀ sí ìwádìí. Well, ká ṣe toast sílẹ̀. Ká toast sí way forward, way to the top, 4 of us. Cheers. 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 Macaroni ọmọ mi jẹ.
ju sẹ́kọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ mi lóye bí mo ṣe ju dáńsà mi. Gbogbo orin tó dá lóde ó yẹ kára balẹ̀ jí tóbi. Ọmọ ṣeré ìṣẹ́fẹ́tíkà ó lè lẹ̀. Àní gbogbo orin tó dá lóde ó yẹ kára balẹ̀ jí tóbi. Lè mọ̀ kó tún sọ kí n kú wa àwọn ta lè jó mẹ́ta ló ká wá jó àwọn ta lè jó mẹ́ta ló ká wá jó. ọmọ pàdé ọmọ ìdán ọmọ òfin ìdán ṣeré ìfúnná tí kára ó lè lẹ̀. ó yá dúró náà ó yá ìta farabalẹ̀ síkè. Dúró náà ó yá ìṣá farabalẹ̀ síbi náà. Dúró náà ọlọ́mọge farabalẹ̀ máa ń yẹ. Olóògbé sọmọ lẹ́nu ọmọ farabalẹ̀ má tó jẹ. Ó wá di ilé sake, àwọn Adésínà, àwọn Dayọ̀ bọ́bọ́, àwọn mẹ́ta tí ò gbọdọ̀ dàgbà láéláé. Ó yá ti lọ báyìí jù olúwa mi wà lórí ọlá rẹ o. àní ti lọ ó yá dúró náà ó yá ìta farabalẹ̀ síkè. dúró dé olùdúrà rẹ. ṣọmọ ẹ mo mọ̀ pé kò ní pé fún un lẹ́ẹ̀kan ẹ́. Hello. Hello Bíọ́lá. Kẹ́mi báwo ni. Mo wà okay. Ibo ló wà. Mo wà ní club kan ní Adédọ̀tun relaxation garden. Àwọn guys kan dẹ̀ fall in sí wọ́n dẹ̀ wà alright. So mo fẹ́ kẹ́ bá mi bẹ̀ sí. Kí ló ń ṣe lọ́wọ́? Wo èmi ṣe ṣàwà tán ni. Bóyá kíá ni mo mọ̀ pé ìmúra ẹ̀ máa ń pẹ́ kó bá mi bí sí. Bẹ́yìn ṣe ń wọlé pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín mo ti notice for angle tí mo jókòó sí ilé yìí ni. Àmì rẹ̀. Àwọn ladies ẹjọ wọlé yẹn. Okay. Gbà tí mo size wọn up mo rí wípé olóòórùn ni wọ́n ẹ má bínú mi mí pé wọ́n rùn as in wọn ò lè tó yín wọn ò touche wọn ò mara mú ní ìmọ̀ nǹkan tí ẹ̀ ń wá lọ́dọ̀ irú wọn. Anyway bí téèyàn bá ga dé ni èèyàn máa ríran mọ́ tẹ́gbà rí tí àwa ìwà ó ṣeéṣe kẹ́ má rí wa ìdí nìyẹn tí mo fi make èmi àti àwọn ọ̀rẹ́ mi available fún ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín láti see you don't mind. Ẹ wo àwọn girls. Tí mo bá gbọ́ ẹyẹ ìwọ àtàwọn ọ̀rẹ́ méjì fún àwa mẹ́tẹ̀ẹ̀ta. Absolutely. Ìwọ ọ̀rẹ́ ti ṣe èrè a ṣe èrè àmọ́ nǹkan tó tọ́ sí wa ni
ẹ̀yin wà pa ẹ wà alright. ẹ̀yin girls ẹ kí uncle. ẹ má bọ̀. After you. Yeah. Bye. Àríyáṣọ lágbójú ìjọ ọ̀dàlẹ̀ wọn ẹ̀rọ tó àdìlẹ̀ wọ̀ lórí àwọn ẹ̀jẹ̀ kájọ jù. Ó yá kí ló léyìí o ẹ̀jẹ̀ sàn àní. Kí ló léyìí oyè ẹja ọsàn ẹja tuntun ṣọkọ yọkọtọ ẹja tuntun ṣọkọ yọkọtọ ìròyìn jẹun tí ó dá kí lajú mi sílẹ̀ kí wọ́n fi ṣàkóso ṣàmọ́lé lókè ẹlẹ́jẹ̀ tuntun rẹwà. Lélẹ́yìí o ẹja sàn. Kí lélẹ́yìí o yé ẹja sàn. Ẹja tó ti ṣọ́gbọ́ yọkọ̀tọ̀. Ẹja tó ti ṣọ́gbọ́ yọkọ̀tọ̀. Ìròyìn jẹ́ ohun tí ó dá. Ìlàjú bí sílẹ̀ kí wọ́n fi ṣàkóso ṣàbọ̀lé. Òbí ẹlẹ́jẹ̀ tuntun yọ̀wá. Ìjọ sàké yóò wọ́n tún ti gbówó dé sàké àròdàyọ̀ bọ́bọ́ àwọn Adésínà dọ́là ló ń ná. You can be Miss Sodo, you can be Miss Africa, you can be Miss Nigeria. Without money, nothing can be done. You can be Miss Sodo, you can be Miss Africa, you can be Miss Nigeria. Without money, nothing can be done. I'ma get you pretty, baby. I'ma get you pretty. I'ma get you pretty. I'ma get you pretty. I'ma get you pretty, baby. I'ma get you pretty. Agbára mi kò sí Ọlọ́run. I'ma get you pretty, baby. I'ma get you pretty. I'ma get you pretty, baby. I'ma get you pretty. ẹ̀yin ọmọ agbọ́dún ọjọ́ o ẹ̀dọ́ ọmọ kúti kú ọ̀gbọ́dọ̀ pa bẹ́ẹ̀ ni ara mi dé o ara mi dé. I'ma get you pretty. yẹ́yẹ́ ọmọ kì í gbọ́ máa jẹ́ o bí yẹ́yẹ́ ẹni bá pẹ́ ni àdáhùn ní olúwa kẹ́mi o kẹ́mi o. You can be Miss Sodo, you can be Miss Africa. Abíọ́lá Abíọ́lá. You can be Miss Nigeria. tàbí ẹni tẹ̀síkẹ́ lé o a sì máa padà báyìí ní títí ọjà ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ká ẹ gbọ́ o bẹ́ẹ̀ ni o ẹ máa gbọ́ mi o lágbọ́tẹ́ ẹ wáyé ẹ kú ọgbẹ́ o ẹ ò gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ o ẹ ò gbọ́dọ̀ bá wọn lọ o ó lé kú o ó tún máa kú o ẹ kú ọgbẹ́ o. You can be Miss Sodo, you can be Miss Africa, you can be Miss Nigeria. Without money. ajá ti sọ. I want
sáré gbéṣẹ́ sáré gbogbo ọmọ nightclub owó lógo ọmọ náà wò owó ṣìkò láti ṣáínà ọbẹ̀ tó dùn ọbẹ̀ ìdí ó lè jẹ tán ó lè mú wọn ọmọ nightclub make una dey root town make una dey run town ọmọ nightclub.